Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ẹnu tẹ́ bá tí ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn, ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ní èní ọjọ́ Ajé, ajá wa wàrí, gbogbo lílọ bíbọ̀ wa a ní kó sọ́wọ́ kú. A ní níjọ́ tébí bá ń pọ̀nà, nǹkan tá à ń jẹ là ń wá kiri, a ní pàdé ohun tí ó jẹ wá o. Bẹ́ẹ̀ ni, tẹ́ bá gẹ́gẹ́ bí ẹ ṣe rí lókè mi yìí, àwọn Senate wọ́n ní Ọ̀yọ́ State attack Senate. Yorùbá leaders demand action as distress video emerge. Ní ẹ̀gbẹ́ kejì, ẹ máa rí pé just in 45 people have been reported abducted during the Friday attack on 3 schools in Orire local government area of Oyo State. The school attacked were Baptist Nursery and Primary School, Yawata Community and Grammar School, Esele and LA Primary School. Ní ẹ̀gbẹ́ kẹta, Adeleke order revival of Safe School initiative after Oyo kidnapping. Ọlọ́gbọ́n o, olóye o, Yorùbá ní ó ń bọ̀, àwọn làádẹ́ẹ̀dẹ́. Ṣé rí àwọn ẹnìkan máa wá pé ṣèbí àtijọ́ ọjọ́ yìí ni kidnapper ti ń pààyàn ní north ní everywhere, anybody ò sọ̀rọ̀. Nígbà tó di ti àwọn Yorùbá ń sìn yìí, àwọn senate jíde sọ, everybody jíde ó sọ̀rọ̀. Ìyẹn ò kàn mí. Fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi tag ẹ̀ fún gbogbo àwọn aláṣẹ wa pátá, àwọn ọba wa pátá, àwọn olórí wa pátá tó jẹ́ ọmọ bíbí ìlú Yorùbá, tó jẹ́ ọmọ kùtù òjìrè. Lẹ́ẹ̀kan sí, ó ń bọ̀, àwọn làádẹ́ẹ̀dẹ́. Ṣé rí àwọn people tí wọ́n àtàkì káàkiri yìí, ìjà ẹ̀sìn kan ló ń jà o, ìjà ilẹ̀ ló ń jà. Tẹ́ bá fẹ́ mọ̀ kẹ́ lọ mọ̀ léni. Tí ẹ bá lọ wá ìtàn, tí ẹ lọ ka ìtàn, if I'm not mistaken, wọ́n ní history máa ń repeat rẹ̀, ìtàn máa ń túra ẹ̀ pa. Kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ẹbí yín lénìí tí ò ti ṣẹlẹ̀ nínú ẹbí yín o. Lọ wá ìtàn dáadáa. Kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí tí ò ti ṣẹlẹ̀ rí, ó kàn lè má jẹ́ pé ọ̀nà tó gbà ṣẹlẹ̀ lélẹ̀. Wọ́n ti fẹ́ gbìyànjú láti gba ilẹ̀ yìí lọ́wọ́ wa. Wọ́n fẹ́ gba gbogbo ilẹ̀ Yorùbá lọ́wọ́ wa. Wọ́n fẹ́ jẹ́ kí gbogbo ilẹ̀ Yorùbá jẹ́ ilẹ̀ Mùsùlùmí, kí gbogbo wa máa kírun pátá, kó má sí ẹ̀sìn kankan. Má fi etí ìjẹ́ Mùsùlùmí, má fi etí ìjẹ́ Krìstẹ́nì, má fi etí ìjẹ́ babaláwo gbọ́ ọ̀rọ̀ mi, fi etí ìjẹ́ ọmọ ènìyàn, ìjẹ́ ọmọ kùtù jíire, fi etí ẹ̀ gbọ́ ọ̀rọ̀ mi. Tí ẹ bá lọ ka ìtàn, kílẹ̀ rò bóyá Kwara fi jẹ́ bọ́dà ilẹ̀ Yorùbá sí north. Ó ti ṣẹlẹ̀ rí nígbà kan. Àwọn pípù yìí kò kí ń ṣe ìjà ẹ̀sìn lọ́jà, wọ́n fẹ́ gba gbogbo ilẹ̀ wa ni. Wọ́n fẹ́ gba gbogbo ilẹ̀ wa lọ́wọ́ wa ni. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ ká dìde. Ẹ má jẹ́ ká bá ara wa jà, ẹ jẹ́ ká wá ṣe ara lóṣooṣù ọwọ́. Àwọn pípù yìí fẹ́ gbalẹ̀ lọ́wọ́ wa ni. 45 èèyàn ló lọ kó ní Ọ̀yọ́. Àwọn ọmọ tó lọ kó yẹn sìn, nǹkan tó máa ṣẹlẹ̀ sí wọn àìtí mọ̀ lágbára Ọlọ́run, àbúrò ní tó bá fa àwọn ọmọ ilẹ̀, trauma wọn lẹ fẹ́ kó wà lórí wọn. Àwọn pípù yìí ò mú léré o. Tí ẹ bá dẹ̀ wo fídíò, wọ́n sọ pé nǹkan táwọn pípù yìí kó dání ó ju nǹkan tó wà lọ́wọ́ àwọn èèyàn wa dání lọ. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ìjọba, ẹ bá wa nǹkan ṣe sí i. Gbogbo ẹ̀yin politician ilẹ̀ Yorùbá pátá, ẹ má torí nǹkan tẹ́ fẹ́ jẹ kẹ́ bójú ọ̀la yín jẹ́. Odò tó bá gbàgbé oṣù tó àti gbẹ̀yìn, ọmọ tó sọ lé ló ṣàpòyà kọ́. Àwọn pípù fẹ́ da àṣà àti ṣe wa láàmú ni, wọ́n fẹ́ da ilẹ̀ Yorùbá láàmú ni. Wọ́n mọ̀ pa ní nǹkan tó ń dá wọn mú, nǹkan tó ń jẹ́ ni. Ló fẹ́ jẹ́ kó máa fi ẹ̀sìn dàbò wá lójú. Ẹ̀sùn ní ká má ṣòro, ẹ̀sùn ní ká má ṣèṣe sílé bàbá wa. Ọlọ́gbọ́n o, olóye o, I'm not happy. Inú mi ò dùn lówùúrọ̀ yìí nítorí pé èmi ti rí kíní ti pẹ́. Mi ò kàn dédé jí láàárọ̀ pé wọ́n máa sọ̀rọ̀ Yorùbá, mo kàn jí láàárọ̀ mo ti rí kíní yìí. Ẹ má jẹ́ kó fi ọ̀rọ̀ ẹ̀sìn kó fi dá omi àlàáfíà ilẹ̀ Yorùbá rú. But ní àkọ́kọ́ o, mi ò ní ṣépè, ẹnu mi ò dẹ̀ ní gbófo. Gbogbo ẹ̀yin tí ẹ mọ bí ilẹ̀ Yorùbá ṣe dé ibi tá a dé yìí, gbogbo ẹ̀yin tí ẹ mọ bí ilẹ̀ Yorùbá ṣe kàn ìdààmú ta kàn yìí, tẹ́ bá ní alẹ́ ẹ̀ ní lálẹ́, ọmọ ẹgbẹ́ ò ní gbẹ̀yìn yín. Ọlọ́run àgbọ̀ bu lẹ́nu àbọ̀ rẹ̀ o, tí mo rí àwọ̀ mọ́. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ìjọba, ẹ bá wá nǹkan ṣe sí i. Ẹ bá wá nǹkan. Àwọn pípù yìí ò mú léré o. Ìwọ̀nba days tó kù tí wọ́n fẹ́ fi ṣe election yìí, àwọn pípù fẹ́ terrorize ilẹ̀ Yorùbá gan. Wọ́n fẹ́ ká nísinmi. Wọ́n mọ̀ pé Yorùbá, we are the one they are calling Nigeria. Ọlọ́run, tí ò bá sí Yorùbá kò sí Nàìjíríà. Ẹ̀yin ọmọ Yorùbá o, tí ẹ bá mọ agbára tí Ọlọ́run gbé sí ilẹ̀ Yorùbá, tí ẹ bá mọ pàtàkì àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, Ọlọ́run ọba ń gbọ́. Ẹ ní fi àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ṣeré. Ọlọ́run, nítorí pé ẹ ti gba ẹ̀sìn, nítorí pé ẹ ti kéwú, nítorí pé ẹ ti lọ kọ́ àṣà aláṣà, ẹ wá mú àṣà ilẹ̀ Yorùbá ẹ dànù. Ibẹ̀ kọ́ ni mo ń lọ. Mo ń sọ̀rọ̀ nípa àwọn pípù yìí, àwọn pípù ajínigbé yìí. Wọn ò mú léré o. Ìjọba kọ́ ló ń bá fa wàhálà o. Àwa Yorùbá ń gbọ́ ló ń bá fa wàhálà. Ọlọ́run bá ń gbọ́. Nítorí pé èèyàn wa ló wà ń bẹ̀. Kẹ́nìbọ̀dì má pe ààrẹ tó wà ń bẹ̀ yìí o. Ààrẹ tó wà ń bẹ̀ yìí gbogbo kọ́.
ní problem wa àwa Yorùbá. Ẹ jẹ́ ká dira wa ẹ jẹ́ ká ṣe ara lóṣooṣù ọwọ̀. Gbogbo àwọn aládé pátá, ẹ jẹ́ ká parapọ̀, ẹ jẹ́ ká ṣe nǹkan tó yẹ ká ṣe, ẹ jẹ́ ká ṣe lára pé ẹ jọ̀ọ́, mi ò mọ nǹkan tí mo lè sọ mọ́ because inú mi ò dùn. I feel so sad. I feel so sad. Ọlọ́gbọ́n olóye o, kí ló dé tí ẹ fi ọgbọ́n àti òye gbọ́ ọ̀rọ̀ mi? Mò ń bẹ̀ yín ni. Ẹ má jẹ́ ká rọ̀rọ̀ ẹ̀sìn, ẹ má jẹ́ ká rọ̀rọ̀ ẹlẹ́yàmẹyà, ẹ má jẹ́ ká rọ̀rọ̀ pọ́lítíìsì. Kíní tó ń ṣe ju pọ́lítíìsì lọ. Kò kàn mí níjọ́ kó máa kan ẹni tó máa kàn ẹ́. Ẹ jọ̀ọ́, mélòó lọ̀yọ́ sékòó, mélòó lọ̀yọ́ síbàdàn. Ọlọ́gbọ́n olóye o, ẹ bá mi fi ọgbọ́n àti òye gbọ́ ọ̀rọ̀ mi. Ẹ jọ̀ọ́. I'm so speechless. Mi ò tiẹ̀ mọ nǹkan tí mo lè sọ. Gbogbo nǹkan tí mo ṣáà lè, ẹ jẹ́ ká fi ọgbọ́n àti òye, má fi ìròrí ẹ̀sìn, má fi ìròrí nǹkan tó wà ní orí ẹ̀, fi ìròrí ìjọ ọmọ ènìyàn. Àwọn pípù tí ẹ̀ ń rí lókè, tán àtàkì èèyàn wo lẹ máa kà wọ́n kan, kí ni wọ́n? Nǹkan méjì ni wọ́n. Èmi identify pé they are Muslim and they are Fulanis. No, they are Muslim and they are Fulanis. Àwọn ló wà lókè yìí, mo fi ọkàn, mo fi ọwọ́ egungun ẹyẹ àyà mo sọ. Àwọn tó wà lókè yìí Muslim ni wọ́n, Fulani dẹ̀ ni wọ́n. Ìjà wo ló ń jà? Ẹ sọ fún mi, ìjà wo ló ń bá wa jà? Gbogbo time tó ń àtàkì nọ́ọ̀tì yẹn náà, ó ti di ajá dìgbòlugi ni, ajá dìgbòlugi tí ò mọ olówó ẹ̀, nítorí pé nǹkan tó ti gbìn sí wọn lọ́kàn, nǹkan tó ti gbìn sí wọn lọ́pọlọ, nǹkan tó ti fi tọ́ wọn láti kékeré. Ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́, èèyàn pé àpájù ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin aláṣẹ wa, ẹ̀yin ládéládé wa, gbogbo ẹ̀yin lọ́balọ́ba wa, gbogbo ẹ̀yin alágbára wa, gbogbo ẹ̀yin aláṣẹ ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ o, ẹ jẹ́ ká mú báyẹn máa ṣe, ẹ jẹ́ ká gbogbo àwọn ọlọ́dẹ wa pátápátá, gbogbo àwọn ajagungbadé wa pátá, gbogbo àwọn ológun wa pátápátá, ẹ jẹ́ ká pè wọ́n pọ̀, ẹ jẹ́ kó join àwọn sójà, ẹ jẹ́ ká di gbogbo ilẹ̀ wa mú. Ẹ má jẹ́ ká ṣe politics, àwọn pípọ̀ yẹn fẹ́ gbalẹ̀ lọ́wọ́ wa ní. Ẹ jọ̀ọ́. Ó ń bọ̀, àwọn ládẹ́ẹ̀dẹ̀ o, ó ń bọ̀, mi ò tí ì dé.